A kí ẹ̀yin olólùfẹ́ wa pé káàbọ̀ padà sórí ètò yín ètò Ojú Abẹ́. Ẹ̀yin ọlọ́pàá lórílẹ̀‐èdè Nàìjíríà a ti sọ̀rọ̀ yín sí bá a ti ń gé yín lọ́wọ́ lẹ̀ ń bọ̀ ọ̀ka. Oríṣiríṣi òfin lẹ̀ ń ṣe jáde ẹ̀ ṣàmúlò rẹ̀. Torí lẹ́nu ọjọ́ mẹ́ta yìí òun náà ni ọ̀gá pátápátá ọ̀gá at the top ló lẹ́yìn ọlọ́pàá ò ní ẹ̀tọ́ láti yẹ fóònù ẹnikẹ́ni wò mọ́. Yàtọ̀ sí lẹ́yìn ìwádìí tó jẹ́ pé ìwádìí ló wá kan fóònù ọ̀hún kì í sì pé ká pàdé èèyàn lérò náà ya mú fóònù wa ká máa gba fóònù lọ́wọ́ ẹ̀ ká máa yẹ̀wò àkọ́kọ́ nìyẹn. Ẹlẹ́ẹ̀kejì ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ sí àwọn akẹ́kọ̀ọ́ nílùú Ìjẹ̀bú Òde Ayọ̀mídé àti ọ̀rẹ́ ẹ̀ níbi tí àwọn ọlọ́pàá ti lù wọ́n jìbìtì tí wọ́n dá wọn lọ́nà wọ́n hùwà àgárá ọlọ́ṣà níbi tí wọ́n ti fi tìpátìkúùkù ọ̀nà àlùmọ̀kọ́rọ́ yín wọ́n lọ wọn lọ́wọ́ sẹ́yìn láti gba ẹgbẹ̀rún lọ́nà mọ́kàndínlọ́gọ́rùn-ún náírà 99,000 naira lọ́wọ́ àwọn ọmọ yìí. Mo mọ̀ pé owó yẹn máa tó ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn-ún náírà ṣùgbọ́n ní POS ni yóò yọ 1,000 naira ń bẹ̀. Now àwọn ọmọ yìí padà láwọn rí fìlà ọlọ́pàá nù mọ́tò àjẹ èkó tí pẹ́ mọ́. àjẹ èkó ni o. Báwo lẹ ṣe rí ṣẹlẹ̀ yìí lọ́dọ̀ sí. Lákọ̀ọ́kọ́ bí wọ́n ṣe ń jẹun lọ́wọ́ tẹ́sí wílẹ̀ tí ń bọ̀ ọ̀ka ọ̀gá àgbà yẹn fún iléeṣẹ́ ọlọ́pàá ilẹ̀ yìí dókítà Káyọ̀dé Adéolú Ẹgbẹ́tókun ó gbìyànjú láti mú àtúntò tó lọ́rìn kò dé bá iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀rí pé àgbọ́yé ń bẹ láàrin àjọ tí ń bójú tọ́rọ̀ iléeṣẹ́ ọlọ́pàá Police Service Commission àti iléeṣẹ́ ọlọ́pàá báyìí lórí àwọn àtúntò torí pé orílẹ̀-èdè àgbáyé tẹ́ rí bí ilẹ̀ Gẹ̀ẹ́sì ni o ilẹ̀ Amẹ́ríkà ni o Canada ni o Faransé ni o táwọn ọlọ́pàá wọn tí àbùkù wọn ọ̀pọ̀ bíi tọ̀dọ̀ wa ń bì rìfọ́ọ̀mù ni gbogbo àgbáláyé lọ́lọ́pàá ti mọ́ wà jàgídíjàgàn ṣùgbọ́n nígbà tí wọn ò bá ní ìlànà àtẹ̀lé ni máa jẹ́ kó rí bẹ́ẹ̀ àìsí ìjánu náà ni ẹṣin ní tó jẹ́ pé kọ́rọ̀ rẹ̀ ọmọ wọn ti fi máa ṣe é tù tí máa ṣe é bá. tó bá ti ń sá ẹ̀mọ̀ ilé ìtẹ́ fi dá dúró tẹ́ bá fẹ́ kọ́ sáré ẹ̀mọ̀ ilé ìtẹ́ fẹ́ tẹ̀. bẹ́ẹ̀ni síbẹ̀síbẹ̀ gbogbo làkàkà ọ̀gá àgbà iléeṣẹ́ ọlọ́pàá nílẹ̀ yìí náà làwọn kọ̀lọ̀rọ̀ sí kan tẹ́ pé àjẹbánu ti dágbádá ó ti dábùbà sọ́run wọn bẹ́ẹ̀ sì ni ìwà ọ̀hún ó ń ta epo sásọ àlà orílẹ̀-èdè Nàìjíríà ni nígbà tẹ́ ẹ̀rọ ọmọ tẹ́ ní pé gbọ́kọ̀ tuntun tí ò ní nọ́mbà ọmọ yín sọ fún yín pé ìyá àwọn ló ní o. àti pàápàá àti ṣe nọ́mbẹ̀ àti gbé nọ́mbẹ̀ jáde ó ti wà lójú ọ̀nà ìṣèjọ́ tèèyàn bá sọ pé èèyàn fẹ́ ṣe nọ́mbà ló máa jáde. nígbà tí ìṣe kọ́sọ́ ń gbó pé at least ìwé òfin ilẹ̀ fààyè gba ọkọ̀ láti lo oṣù mẹ́ta nígbà tẹ́ bá fi ń ṣètò pé yọ gba nọ́mbà ọkọ̀ alùpùpù mọ́sìn oṣù kan ló ní ó wà ní òfin bẹ́ẹ̀ tẹ́ pé pọ̀pọ̀lọpọ̀ ọlọ́pàá náà wọn máa ń kankan ní òfin wọn wulẹ̀ dá kankan mọ̀ ní òfin. wọn mọ̀ ọ́ yàtọ̀ sí tòsí wọn bá béèrè particular so fún birth certificate wọn kàn máa yẹ̀wò ẹlòmíì gan lè dorí ẹ̀ kodò tí o mọ̀ pé ibi ìwé kọ́ sí tèmi. ìgbà tí wọ́n bá lọ rí birth certificate ń gbé 1975 lè ti ra mọ́tò yìí. ẹ rí gbogbo àwọn eléyìí kéde bá fi ń tàbùkù olè sọ bó ṣe wà láàrin àwọn èèyàn kanjú ìṣẹ̀lẹ̀ iṣẹ́ ọlọ́pàá rẹ̀ nígbà tẹ́ wá ní pé kọ́mọ ọmọ ní ẹjẹ́ ń pè yá mi o ká pé lóòótọ́ ìwọ ọ̀daràn lẹ́ bá ń wádìí ẹ fún láǹfààní kó pé sódà tóbi ẹ ló lè mọ̀ pé ọ̀dọ̀ àwa báyìí lọ́wọ́ àwọn kódà àwọn ọmọ ọ̀sà ìdákọ̀ pé ìgbẹ̀bá polisi wọn ní Ìjẹ̀bú Òde ní kẹ́ni ọ̀nkàn káwọn agbófinró lè wádìí láwọn tọ́jú lọ́gàlọ́gà kí wọ́n tanná wádìí ìṣẹ̀lẹ̀ ọ̀dẹ́ ìkùnkùndùn wọn ní kódà àwọn tìpátìkùkù mọ́ wọn lájẹ́ káwọn ọmọ ṣàkọọ́lẹ̀ tẹ́pọ̀n ní ń darí àwọn wọn fún tí ń darí wọn láti máa kọ́ọ́lẹ̀. kan kọ wípé ọmọ alùjìbìtì ló gbó takolójára làwọn àti pé owó jìbìtì làwọn kó jọ tán fi ra ọkọ̀ ẹlẹ́gbẹ̀rún márùn-ún náírà mílíọ̀nù márùn-ún. ẹ má sọ pé yàyín ló ní mọ́tò ẹ sọ pé owó tẹ rí ń bi yahoo lè fi ra mọ́tò yìí ní 5 million naira. wọ́n gba ọ̀rọ̀ lẹ́nu wọn pẹ̀lú ìkóni ní àwọn yẹn náà dẹ̀ sọ wípé báwọn ò bá ṣe bẹ́ẹ̀ wọ́n lè má já wọn lọ wọ́n sì lè lọ oríṣiríṣi nǹkan mọ́ ọ lọ́wọ́. lẹ́yìn ilé nìkan kọ́ nígbà ọmọ òun ló ń ta fóònù ẹ̀rọ ìbánisọ̀rọ̀ látòrí ẹ̀rọ pé ẹ̀dẹ̀ ní sùúrù títí tó fi pe ẹ tí ó ra fóònù tó fi ta fóònù tí wọ́n fi fún lówó ẹ tẹ̀lé lọ bí POS tẹ́tì jọ gbowó. débi pé wọ́n wá ṣe transfer ohun ẹsẹ̀ ìbẹ̀lẹ̀ ti gbowó síbẹ̀síbẹ̀ tọmọ bá mú wọn dé bí ọdún POS ebó ń POS wọ́n sọ pé lóòótọ́ ọtí lórí ọlọ́pàá lọ́wọ́ gbowó lọ́wọ́ òun àbí gbogbo àwọn ìgbésẹ̀ yìí ẹ jẹ́ ká jáwọ́ ńbẹ̀ eléyìí àti pé ìwà àjẹbánu ìjẹkújẹ ní máa bọ̀jọ̀ wájú èèyàn jẹ́. èmi ò rí lè gẹ́gẹ́ bí ìwà àjẹbánu mo rí gẹ́gẹ́ bí ìdáná ìgbà olè lélẹ́yìí lọ́nilọ́wọ́ gbà lélẹ́yìí ó dáa o mọ́tò lélẹ́yìí ẹ rí i pé no number ni kò sí ìròyìn stolen vehicle. tẹ́ẹ̀pẹ̀ ńlẹ̀ ń wá tẹ́ẹ̀ sọ pé ńlẹ̀ ń wá chassis number ẹ bára mu. tó bá ti mú tẹ́ bá ti rí custom paper
ìyẹn ti jẹ́ ìrí máa jẹ́ mi nìṣó eléyìí tó wá burú jù ń bẹ̀rẹ̀ lè béèrè receipt lọ ìyẹ́ ó dẹ̀ mú wá báyìí ọmọ lè má mú receipt jáde àtàwọn ìwé tó fi ń process registration rẹ̀ kò jù bẹ́ẹ̀ lọ ló kó wá báyìí lọ́nà tó kàn jù. bẹ́ẹ̀ bá fẹ́ ṣèwádìí dáadáa ẹ lè lọ sí ọgbà àwọn road licensing office láti mọ̀ sí lóòótọ́ náà ń ṣèwé àbí wọn ò ṣèwé wọ́n bá sọ pé òótọ́ ni kò sí nǹkan míì tẹ́fẹ́ ṣe kò sí ìsákòyàwó kankan nínú iṣẹ́ ọlọ́pàá lórílẹ̀‐èdè yìí ó máa ń jẹ́ ẹ̀dùn ọkàn fún wa ìdí ni wípé ọ̀pọ̀lọpọ̀ nínú wa máa ń jà fáwọn ọlọ́pàá ìwọ̀n fún wọn lówó fẹ̀yìntì wọn ìwọ̀n tọ́jú wọn dáadáa ẹ jẹ́ kí sálárì wọn ó rú gọ́gọ́ sí ẹ fún wọn ní sálárì tó dáa torí gbà tẹ́ ẹ fún wọn sálárì kékeré ẹ̀ ń gbébọn lé wọn lọ́wọ́ kán máa wọ́ dára káàkiri ẹ wá ní ká má fìbọn rẹ̀ bábá torí gbòdì ó yẹ kó suná fún ni yá. àwọn aráàlú tí ń jà fún iléeṣẹ́ ọlọ́pàá ẹ jẹ́ káàlú náà kí wọ́n rí bí ẹni tó ṣe é pọ́n lẹ́yìn ọwọ́ la. àwọn aráàlú ìgangan náà ni wọ́n wá ń lẹ́ ń fìtìnà tì. ẹ wá bẹ̀rẹ̀ sí ní dùnádùrà mílíọ̀nù kan lẹ́gbà o ẹ wá ná láìjẹ́ pé nìkan tẹ̀sí fẹ́ tà fún wọn. ẹ ná lórí ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn-ún náírà gbogbo ilé kù díẹ̀ káàtó. ẹ sì wá rí o ètè mi ó pè fún tí òfin bá ti le jù kọ́ dáa gbogbo àti yẹn bá káwọ́ àbàjẹ́ báyìí mọ́ lọ́wọ́ lílé pòǹbì iṣẹ́ kọ́ ní kan o eléyìí ọmọ dẹ́rù pa aráàlú tún ni wọn ó tún wá di gilango sí lọ́rùn. àwọn gan ó di gàrọ̀ lọ́sà ni wọ́n mọ̀nà míì mọ́. bẹ́ẹ̀ ni wọ́n sì ti mọ̀ bá gbé wọ́n rìn lóru wọ́n rìn lọ́sàn-án gbogbo ẹ̀ ní kò sẹ́rù tí ń bá wọn mọ́ ẹ jẹ́ kí jìyà tí kò ní kéré jù tó sì ní lé jù bíi kẹ́ ẹ máa mú ìdá ọgbọ̀n ìdá ogún ní owó oṣù wọn kẹ́ ẹ máa gbẹ́sẹ̀ lé kọ́dọ̀ padà sínú àsùnwọ̀n bíi kẹ́ ẹ máa fi ìtìmọ́lé ọlọ́jọ́ mẹ́ta kẹ́ ẹ máa fi sin wọ́n ní ọṣẹ́ bíi kẹ́ ẹ máa já okùn díẹ̀ kúrò ní okùn tó ti wà léjìká wọn gbogbo àwọn ìgbésẹ̀ báyìí gbogbo àwọn ilé ní ọba dáa púpọ̀ àti kí ẹ máa fi hàn polẹ̀ kí wọ́n kó gbálẹ̀ kí wọ́n lórí títì kan gbálẹ̀ ilé ẹ ti mọ̀ pé tó bá lọ rè gbálẹ̀ ìwà àjẹbánu ló sọ débi. láti ti mọ̀ wípé ọlọ́pàá ni ó fi ìwà àjẹbánu ẹjọ́ wọ yúnífọ̀mù sọ́run kó tó lọ gbálẹ̀. kó lọ gbálẹ̀ eléyìí ọ̀sán ẹni yẹpẹrẹ láwùjọ bí kò sí pé ẹni tí wọ́n fẹ́ tún rọ bí ẹni rọrin irú eléyìí yóò máa mú àdínkù bá wà bàjẹ́ láwùjọ ẹ má jẹ́ pé lílé lọ ní ọmọ jẹ́ ìwà ẹ̀ṣẹ̀ tí wọ́n bá ṣẹ̀ ẹ jẹ́ kí ọ̀nà ìgbà mi wà tí ó sì lákọọ́lẹ̀ tó ṣe sàn án gbogbo àwọn ìlànà tó ti wà látijọ́ tẹ́ pé àwọn òyìnbó tá a gbà tí àwọn amúnisìn tí wọ́n gbàgbèsè fún wa tó jẹ́ pé ló sì wà ń bẹ̀dọ̀ níyìn ó ti kọ̀ bá gbà òde ní imú mọ́ lórílẹ̀ àgbàlá ikú síbi yẹn ti máa ń fi àwọn ẹ̀ṣẹ̀ pépèpé máa lọ pé bí agbanilójú etí ń ṣẹ̀jẹ̀ ó ṣẹ̀ kékeré báyìí ẹ̀gẹ́ orí rẹ̀ kú mẹ́. ká mú kù mọ̀dání ká fi pe sí níwájú orí ọmọ ẹni. gbogbo rẹ̀ kò bá gbà mú mọ́ o. tó bá jẹ́ pé láwọn ìgbà kan tí ìlú dùn dáadáa tilẹ̀ Yorùbá ní àṣà tó dúró tí wọ́n ní nǹkan tí wọ́n ń pè ní nǹkan ṣẹ̀ǹbáyé irú fìlà tí wọ́n rí òun wọ́n lọ rí kankan sí i wọ́n bá ti nílò láti ẹ̀ ti pariwo síta fìlà lásán ni wọ́n lọ iṣẹ́ lé lórí. ìjẹkújẹ tó ti jẹ́ pé ó ti fẹ́ bá ti jẹ́ ẹ̀ bá wáyé tó bá táyé mi wà. kórí fífọ́ kọ́kọ́ fẹ́ pa kó lè jẹ́wọ́ nǹkan tó ṣe kó jẹ́ pé àwọn gangan ni ó jẹ́wọ́ fáwọn ọ̀gá wọn. ní àmọ́ pé ẹ bá ń wá o ọkọ̀ báyìí ni o wọ́n á máa júwe. nbọ náà ti wá fẹ́ rí no number. Sàgámù ló ti wá o Ìjẹ̀bú òde la pa. tọ́ba kọ nọ́mbà ẹ̀ kalẹ̀ síbi yóò ṣe wá pé nọ́mbà ẹ̀ lélẹ̀ ẹ̀dá kan ẹ̀ bá wá o. kọ́tà nèèsì làwọn ń ṣe wọn lákọọ́lẹ̀ kan pàtó. kódà àwọn ọmọ yẹn sọ pé mo gbé àwọn dé police station gẹ́gẹ́ ẹgbẹ́ police station náà ti dúró. kọ́tà nèèlì ni. ìyẹn yà ẹ máa kọ̀wé. sáré ń bájà. kọ́lọ́wọ́ sànù wa ọ̀pọ̀lọpọ̀ àwọn ọlọ́pàá báyìí náà ti dá ẹ̀mí àwọn ọlọ́mọ légbodò irú ẹ̀ ṣẹlẹ̀ nípínlẹ̀ Delta nígbà yẹn tí wọ́n lọ mọ́ àwọn kọ́pà tí wọ́n gba 10 million naira lọ́wọ́ wọn ó lágbára àná Olódùmarè ò ní fi gbogbo wálẹ̀ o Ọlọ́run ní járin ìjọ ti bí ń pọ̀ náà ẹ̀yin agbófinró òfin náà ní kẹ́ gbéró ààbò òlu náà ní kẹ́ wà fún ìpẹ̀tùsáwọ̀ ni wọ́n dá yín kalẹ̀ fún kì í ṣe láti máa lọ àwọn èèyàn lọ́wọ́ gbà ẹnikẹ́ni tó bá jágbófinró tó mọ̀ pé sẹ́ẹ̀rì òtún ọ̀jẹ̀ ó lè kọ̀wé fipò ó lè kọ́ wáṣẹ́ mi ṣe tó bá jẹ́ pé sálárì tí wọ́n fún ọ sámọ̀ wípé iye sálárì tán ń gbà lélẹ̀ kó tó tọrùn bọ́ bùkátà rẹ ti pọ̀ jù bẹ́ẹ̀ lọ ó sálẹ̀ béèrè lọ́wọ́ àwọn èèyàn tó wà ní oṣù ọlọ́pàá kí wọ́n gógó tó lọ èèlò lẹ́ gbà sálárì sọ yanjú ìṣòro ayé rẹ kó tó di pọ̀ tọrùn bọ́ gbà tó wá tọrùn bọ́ tí ò sì yanjú ẹ̀ mọ́ olóore ọ̀fẹ́ àtàǹfààní láti kọ̀wé fipò lẹ̀ kó sì wáṣẹ́ mi ṣe ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló ti kúrò nínú iṣẹ́ ọlọ́pàá láti ẹjọ́ yìí tó yẹ pé ìgbésí ayé wọn ti dáa. bẹ́ẹ̀ni mo ò torí ẹ̀ fàyè lẹ̀. bẹ́ẹ̀ni Ọlọ́run ní pin wá nípa lágbára Ọlọ́run kórílẹ̀-èdè yóò lè dùn kó lè dá kó lè ṣe é gbé fèmí àtẹ̀yìn ó kó pa tiẹ̀ ń kó pa tèmi ni o gbogbo ẹ̀kọ́ ládìrú ìjọba ọlọ́bọ̀ ọlọ́pàá wà lórí títì o ìjọba lọ́gbà wọn ṣiṣẹ́ lóòótọ́ ṣùgbọ́n gbà tí wọ́n débi iṣẹ́ wọn ibi iṣẹ́ náà ni wọ́n ti yàn wọ́n síbi tí wọ́n wà tàbí kán yanra wọn ó lè jẹ́ fúnra wọn náà pé DPO. bẹ́ẹ̀ sì ni dókítà Káyọ̀dé Adéolú Ẹgbẹ́tókun tọ́jọ́ ọ̀gá àgbà pátápátá òǹkọ́ lọ́bàn ní ọ̀bàn débẹ̀. rárá o kálukú ní so ọ̀rọ̀ ẹ̀ majority máa fẹ́ dá wọn lẹ́bi nísìnyí Ẹgbẹ́tókun náà máa dá lẹ́bi.
torí pé tó bá jẹ́ bọ̀dọ̀ Ọmọyẹlé Sowore ni ẹgbẹ́ tòkun ní ọmọ kò lè sọ pé ẹgbẹ́ tòkun ló gbóló tàbí òun ló ní kán gbà tàbí pé ẹgbẹ́ tòkun fẹ́ gba ṣíà nínú owó tán gbà. bí làákàyè ṣe mọ̀nù. kọ́lọ́wọ́ ṣàánú wa ẹjẹ́ àyẹ̀bá tàbá padà dé àtẹ̀síwájú Ojú Abẹ́ lètò ètò lójú abẹ́ ẹ kú kalẹ̀.